ṣebí tiwa lóde ẹ faramọ́ àní tiwa lóde ẹ faramọ́ nígbà títí dé ẹ ń gùnjìká tiwa lóde ẹ faramọ́. ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àkókò tiwa lóde, ó yẹ ká máa jó ká máa yọ̀. Tinubu ti ṣe bẹbẹ, ó ti gba agbára ẹ gbọ́ lọ́wọ́ àwọn nọ́dánà, àwọn Haúsá Fúlàní, ó ti kó o wá sọ́dọ̀ wa ń bí. Eléyìí ò ṣẹlẹ̀ rí. ẹ gbọ́ ta ló tó bẹ́ẹ̀, ta lẹni tó tó bẹ́ẹ̀ láti gbóná wojú ẹkùn. Irú ọlọ́dẹ wo nígbà ọdẹ tó bá máa wọlé tẹkùn ó gbọ́dọ̀ légbé, ó gbọ́dọ̀ ní àjàfò. Tinubu ṣèyí, ẹni tí ò dùn mọ́ kó fi orí ṣọlẹ̀, ó ṣèyí náà o. ṣé ẹ mọ̀ wípé gbogbo nǹkan tí gbogbo àwa kan tá à ń pariwo, pàápàá gbogbo ọmọ Yorùbá àtàtà, tí wọ́n ń béèrè lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu, gbogbo ẹ̀ ló ti di ṣíṣe báyìí. Gbogbo ìrètí àwọn ọmọ Yorùbá tá à ń béèrè lọ́wọ́ àwọn lọ́balọ́ba wa, ẹ wo bí ojú ẹ̀kọ́ wa ó ti ń dojú mímu lọ, ó ti ń ṣeé ṣe. ẹbí ní ẹgbẹ́ kìnìdí fídíò mẹ́lẹ̀ ẹ wá wò ó. àwọn àgbààgbà wa okùn tí wọ́n fi so wọ́n lọ́nà ọ̀fun ní gògóńgò àti Yorùbá àti Ìgbò, ṣe mọ̀ pé ọ̀nà méjì náà pín Nàìjíríà sí, àbí kan wọ́n sọ pé agbára lọ́dọ̀ àwọn Fúlàní ló wà lọ́hùn-ún àtàwùsá, wọ́n wá láwa kan south àwa kan south west. ẹ gbọ́ àwọn ló wá kó yìí tó pọ̀ jù. fún díẹ̀ yìí àwọn bàbá wa wọ́n ti fi okùn mú wọn ní gògóńgò bí ìgbà tí wọ́n bá sokùn mọ́ òbúkọ lọ́rùn. wọn ò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀. àṣé lóòótọ́ lòwe ẹ̀yin àgbà tó ní wèrèsún bá a bá ti wèrè débì kan wèrè máa yarí. bẹ́ẹ̀ ni ọmọ òsì ní gọ̀gọ̀gọ̀ kó má mọ mánà mímọ́. fún díẹ̀ yìí àwọn bàbá wa ti mọ mánà mímọ́. ẹ gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní làwùn. lèmi náà wá wò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣé èdè àtẹ̀fún tí wọ́n fi mú àwọn bàbá mọ́lẹ̀ ojú wọn ti ká, ojú wọn ti rà bí ọ̀rọ̀ ègùn. ẹ má jẹ́ ń gbà yín lásìkò pípẹ́ jù. òun rèé, ẹ wá wo fídíò, ẹ wá gbọ́ bó ṣe lọ. yìí máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì. òun rèé, ẹ̀ ń sùn bẹ́ẹ̀. Nigeria has gold in high quantum, but the gold we have in this country, the money is not on table to be shared to all the states of the Federation. So Nigeria survives only on gas and crude oil. So the question our children are asking us from the South Nigeria, from Niger Delta, why is it that it is the resources of Niger Delta that is good for everybody in Nigeria, and some people retain their resources to themselves? The gold reserve in Zamfara and in some parts of this country is larger than the gold reserve in South Africa. South Africa is driven economically by the gold money. The gold money in Nigeria is left at the hands of the individuals who come from that area. And that is why where there is injustice, there is crisis. The crisis you have today in northern Nigeria is linked to the extraction of the solid mineral. That is why you have crisis everywhere in some states. So Nigeria government should ensure that there is justice. So as I'm talking to you, ẹ káàbọ̀ padà. ṣé bẹ́ẹ̀ gbọ́? ni mo fi sọ yí pé ẹni tó bá rẹ̀ èèyàn jẹ ní ọjọ́ kan pé tí ó jẹ́ tìbí wípé ẹni rẹ́ni jẹ, ẹni tá à ń rẹ́ jẹ lọ́jọ́ kan ní ó sọ pé ó tó bẹ́ẹ̀ o. torí wípé wọ́n ní ọmọ ọ̀hún ní gọ̀gọ̀gọ̀ kọmọ wọn mọ mánà mímọ́. bẹ́ẹ̀ ni ẹ wo àwọn Niger Delta, ẹ wo bí wọ́n ṣe lù wọ́n, tí wọ́n rẹ́ wọn jẹ, tí wọ́n rẹ́ wọn tà.
kì í sì ṣe Niger Delta nìkan, gbogbo wa lápapọ̀. Nígbà tí góòdì tó wà ní Zamfara tó jẹ́ pé ó ju ti gbogbo góòdì Áfíríkà lọ, ẹ ṣàgbọ́n ní ọ̀rọ̀ bàbá yìí, táwọn rìsáàfù ẹ̀ tó jẹ́ wípé ìwọ̀nba tóró èyí tí àwa rí níbí ní orí epo àti gáàsì, epo ń bẹ lọ́dọ̀ tí wọn náà wọn wà, gáàsì wà ń bẹ àwọn wà. Ẹ dákun, ta ló wá ń sọ fún mi, ẹ̀yin ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi kọ́ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ta ló sọ fún mi pé àwọn ará bí yìí wọn ò múra lẹ̀ dé pé kí Nàìjíríà ò pín? Ẹ gbọ́ mi, góòdì táwọn ní ní Zamfara lásán, láìsọ ti Bọ̀ọ̀nú, láìsọ ti Sákótó, láìsọ àwọn ohun àlùmọ́nì tó wà nílùú Kaduna, wọ́n ló ju ti Áfíríkà lọ. Ok, odidi ìlú kan nìyẹn o, state kan, ká sọ pé state kan ló lélẹ́yìí tó yẹ kí gbogbo wa ó pín. Nígbà tá a sọ pé wọ́n Nàìjíríà, àwọn fi pamọ́, ta ló gọ̀ àti pé ta ló ní káwà ó gọ̀? Ẹgbọ́n ṣáàgọ̀ ni àwọn àdàbí pa àgọ̀ ní ẹsẹ̀. Ẹ sì ní wọn múra lẹ̀. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ gbé dé dúró yìí, ìbòjú tí wọ́n fi bò àwọn bàbá wa lójú ó ti bó, ó ti ká báyìí. Ẹ farabalẹ̀, fídíò mi mẹ́. Bọ́lá Ahmed Tinubu, ọmọ ọdún dídẹ, ó ṣèyí náà. Ẹni tí ò dùn mọ́ kó forí sọlẹ̀, ó ṣèyí náà o. Ẹ wá gbọ́ nǹkan tó tún ṣe. Torí wípé wèrè sún bí mo ṣe ń sọ, ẹ bá ti wèrè títí tẹ ẹ bá ti gàgìrì yóò yíjú padà. Ajá tá à ń fún lóúnjẹ, níjọ́ tálájá bá ti mú ajá tó ti lò ń lòkulò, tó bá ti kọjá àyè ẹ̀ lọ́dọ̀ ajá ti gàgàgàgàgàgà wípé òun fẹ́ bọ̀ ọ̀jẹ̀, torí pé o ti kọjá àyè, lílù yìí ti pọ̀ jù. Àwọn nọ́dánàtì abájọ tí wọ́n fi ń sunkún torí pé agbára bọ́, ó ti ń bọ́ lọ́wọ́ wọn. Ẹgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ bó ṣe lọ, ohun rèé. Now, President Tinubu have his method, and it's called the Sixth Amendment. It's coming. This Sixth Amendment will give everybody, especially all your state, power, not just about region, because even in the region, people will still complain. So what is the quickest way? Let all the states manage their resources. And this is what this Sixth Amendment is going to do. And President Tinubu is making that possible. 2026 is a year, from 2026, 2027 is a year that all of us will be celebrating President Tinubu's legacy. I've told you before, it's not in making noise. It's not in talking too much. Did you hear President Tinubu talking or making noise? Everybody know that in this country, resource control is a major problem. Everybody always say, oh, the federal government is the one that is taking charge. The federal government is the one that is making it impossible for the state to develop. No. So this Sixth Amendment will make it possible. This Sixth Amendment is like a regional government or a system that is going to control our resources, that give power to the states, to the local government to control their resources. For me, I think this is the biggest breakthrough. This is the biggest cracking of the code. That is number one cracking code. Sixth Amendment. Go and find out. Our constitution has been the major problems, and President Tinubu is dealing with it quietly without making noise. General Sabuja, the Delta Water, the Amusu of the Cholobi, and the Kwikwi of the Seraph. See why the thing diverts me. See small boys, 12 years, 13 years, 14, 15. We don't know what in life be. The new recruitment of a bandit. See them. Don't look at bandits. I said this before. 60% of the problem of insecurity we have in this Nigeria is caused by this Fulani herdsmen. These Fulani herdsmen. The problem we are having in this country, 70% of it, in terms of kidnapping, banditry, terrorism, they are not enough. Just look at them. Small children. Small children. Go. Just watch this video to the end and share it. This one, they value life.
No be to kill by people. This one, they know what to be life. When we talk, it be like say we dey talk too much. Where did they bring them from? We don't know. They recruit them. See, battalion. Now waiting with the see. You don't go where now. When we talk now, they say this. Ẹ káàbọ̀ padà. Ṣé bí ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀? Láìpẹ́ láì jìnnà, gbogbo ohun tó mú kí àwọn ará àwọn nọ́ọ̀tì, àwọn Fúlàní yìí kí wọ́n máa sunkún rèé. Àbí ṣẹ́ni bá ti bẹ̀rẹ̀ sí ní gba ohun téèyàn fẹ́ jẹ lọ́wọ́ èèyàn ṣé ò tó pé èèyàn ń sunkún. Gbogbo agídí inú àwọn Kákwáṣó, àwọn El-Rufai, ẹ wo ọ̀rọ̀ tí El-Rufai sọ nísìnyí, ẹ rí i pé ọ̀rọ̀ ọ̀tà mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀tà lẹ́nu ọmọ ìyá olè, torí pé àwọn tí wọ́n ń rẹ́jẹ, tí wọ́n ń rẹ́tà, ojú wa ti rà bí ọ̀rọ̀ ègùn, ojú wa ti rí àti mọ bó ṣe ń lọ. Agbára ti ń bọ́ lọ́wọ́ wọn báyìí, ó kù bí wọ́n ṣe fẹ́ ṣe. Ìdí àtìtúmọ̀ rèé tí wọ́n fi ṣe níṣe pé kàkà kéku má jẹ sèse yóò fi ṣàwàdànù ni. So tá a bá ń sọ̀rọ̀ wípé Bọ́lá Ahmed Tinubu ti ń gbé àwọn ìgbésẹ̀ ilé yìí tó jẹ́ pé ó ń fún wa ní ìrètí ọ̀tun. Èmi ò gbowó lọ́wọ́ ẹ̀ rí, wọn ò sì mọ ẹbí ẹ̀ rí, wọn ò sì ní fìgbà kan deny àbí kí n já ìran Yorùbá kulẹ̀ lórí òmìnira orílẹ̀-èdè Yorùbá. Èmi ò rí iye tí èèyàn fẹ́ gbé wá fún mi tí ó sọ fún mi pé ń sọ wípé tó sọ pé ọ̀sọ̀rọ̀ Yorùbá ní ṣàmọ́ ń sọ fún ẹ pé dáàbò Yorùbá bí kò parẹ́ pẹ̀lú owó ẹ. Kí mi ó jìyà láti kékeré tí mo fi dé báyìí, kí n kàwé, kí n má ríṣẹ́ títí dàsìkò yìí ju iṣẹ́ pé iṣẹ́ ọwọ́ iṣẹ́ kankan ni mò ń ṣe lọ, láì jẹ́ pé wọ́n kàwé wọn mọ̀wé. Káwọn ọmọ mi náà tó wá dàgbà bẹ́ẹ̀ kọ́ wá sọ fún mi wípé tó kí n máa gbàgbọ́ nínú wọn Nàìjíríà, tẹ́ni tí ọ̀kàwé tí ọmọ tá àti fìdí ìgò kọ́wó tí control billions látọ́ bá ti wá látòkè ọya. Èmi ọmọ onílùú, èmi wá di ọwá ní padà nígbà tí mo ní ìrètí òmìnira orílẹ̀-èdè mi. Àwọn àgbààgbà wa náà tá a bá sì kíyèsí nísìnyí, ẹ wo àwọn kábíyèsí, àwọn náà ti ń pè pàdé. Àwọn gómìnà, àwọn náà ti ń pè pàdé tó jẹ́ tilẹ̀ Yorùbá. Kódà wọ́n tún ṣèpàdé pẹ̀lú àwọn tó wá láti ilẹ̀ fínnífínní lọ́hùn-ún, àwọn ọmọ ajígbáyà wọn ní bàtà lẹ́sẹ̀. Ìyẹn lọ́dọ̀ Ìgbò lọ́hùn-ún, gbogbo wọn ti ń para pọ̀ báyìí láti ṣírí pé wọ́n fi mọ̀ ṣọ̀kan ká lè bá a bọ́ lọ́wọ́ àwọn tí ò tó ní nà tó fìyà jẹ yẹn. Ẹ ti gbọ́ ní ọ̀rọ̀ tarákùnrin yìí sọ pé òfin ló ń fìyà jẹ wá. Òfin tí wọ́n gbé kalẹ̀ tí Abubakar tó gbé kalẹ̀ ní 1999 tó pè lófin tí wọ́n fọ́ọ̀mù láti inú kíní àwọn mílítírì àbíkílẹ̀ pè wọ́n, ló ń fìyà jẹ ìran Yorùbá, ló ń fìyà jẹ gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ yàtọ̀ sáwọn tó wá látòkè ọya. Inú òfin yìí láti rí ohun tí wọ́n ń pè ní ṣàríà. Nínú òfin yìí láti rí ohun tó jẹ́ pé wọ́n ti pè ròyìn pé àgbáyé ti ròyìn pé orílẹ̀-èdè Nàìjíríà Muslim country ni. Nígbà tó jẹ́ pé wọ́n ní ó níye ìgbà tí wọ́n dárúkọ ọ̀rọ̀ Bíbélì àbí nǹkan nínú òfin Nàìjíríà tó tiẹ̀ wà, ṣùgbọ́n ṣàríà wà. Òfin tó fi ìyà jẹ wá títí dàsìkò yìí, òpin tí ń débá lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Eléyìí ló mú kí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá kí wọ́n lẹ́nu ọ̀rọ̀. Nílẹ̀ Ìgbò wọ́n fún ọ ní confidence pé tó ibi tá à ń bá lọ yìí
ìlẹ̀kẹ̀ má jalé má jàta, ó di dandan ibìkan ni ó máa já sí. Kọ́sá ti já mọ́ wọlé mọ́ bọ́ta yóò ṣá jà ǹjọ̀kan. Táwọn náà sì ti ṣe tán láti sọ wípé àgbà àfẹ́ mọ́, èyí tẹ́ ẹ rẹwà jẹ tó, èyí tẹ́ ẹ rẹwà tà ó tó. Ṣé rí téèyàn bá rẹ́ èèyàn jẹ lásán ìbá mà dà o. Àmọ́ ńgbà tó rẹ́ èèyàn jẹ títí tó tún di pé alárẹ̀ tà, ó tún wá rẹ̀ tà tán, ó tún gbowó orí ẹ̀, wọ́n bá tún sọ pé yá òun rèé lágbájá mo ti rẹ́ o, mo ti tà ọ́, ọ̀yá o, owó rẹ̀ rèé tí mo fi tà ọ́. Ṣé kò ní súùyàn? Ẹ wo bí wọ́n ṣe bí èmi bá mú bíléèdì lọ́wọ́, ọlọ́pàá máa lé mi kiri. Fúlàní sì ń ta dágà láàrin ìlú, ó ń ta ọfà. Fúlàní ó gbé AK-47, àwọn ọdẹ tiwa tí wọ́n ń lo ìbọn kákábùlà wọ́n máa lé wọn káàkiri. Ẹ sì ní wọ́n Nàìjíríà, ẹjẹ́ á pariwo sókè o, á pín ní òun. Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódé dẹ, ọmọ àbíbátú mọ́gàjí, ọ̀rọ̀ yìí ò fàjà. Kò dìgbà ẹ bá lágídí máa wo àwọn ọ̀tá ayé tí wọ́n fẹ́ jẹ́, tẹ́ ẹ rò pé wọ́n ní fẹ́ jẹ́ ẹ débẹ̀ mọ́. Kò dìgbà tẹ́ ẹ bá fagídí mú wọn. Ìgbésẹ̀ akin tó ń gbé láyé rí, léyìí tí ó fún àwa ọmọ Yorùbá ní àrídájú pé ìrètí sì ń bẹ níbi gìtá abẹ́ lórí. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ṣé ẹ fẹ́ gbọ́? Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ pín ni, torí gbogbo ọgbọ́n tẹ̀ ń dá yìí, tọ́lọ́run bá bọ́tà búrẹ́dì yìí, tọ́ bá ní kẹ́ ẹ tún lọ dún yín sí i lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn, gbogbo ẹ̀ ni wọ́n wọ̀gilé. Ọlọ́run jẹ́ kí n kó kọ́ yẹn wà nínú ìwé ìtàn Nàìjíríà mọ́. Àmọ́ tí ó bá sínú ìtàn Nàìjíríà, tó bá wà nínú ìtàn ọmọ Yorùbá níbi bíbí dáadáa tá a ti bí ilẹ̀ tó ń fẹ́. Àbábọ́lá ṣé ẹ̀sùn ilẹ̀ tó fẹ́, kò sí nǹkan kan mọ́fà. Ẹ pín ni. Báwo làwọn kan ṣe fẹ́ máa kó resources tiwọn tí wọ́n máa fi pamọ́? Ẹ̀dẹ̀ ni wọn ò béèrè fún òmìnira orílẹ̀-èdè ni wọ́n fi pamọ́, torí wọ́n mọ̀ wípé irú ọjọ́ òní ó dé, irú àsìkò tá a sọ̀rọ̀ ẹ̀yìn máa dé. Àkókò tí gìrìgìrì máa dé rèé. Tó bá di pé gbàmù báyìí nísìnyí, kí wọ́n tó wa góòdù mélòó náà fẹ́ tà fún àgbáyé tí wọ́n fi ní ohun ìjàjà. Àwa sì mú àwọn tó lépo wọ́n ń wa po. Dangote òun lọ wa sìmẹ́ǹtì wa, òun lọ gbogbo ilẹ̀ wa fún wa sìmẹ́ǹtì, ohun èlò àlùmọ́nì tiwa. Ó tún wá sépò ilẹ̀ wa bí tí epo wá wà, àwọn tún ṣe ọ̀tàn. Ẹ̀sìn ni wọn ọ̀gbọ́n, àwọn ni àwọn akíníyà ọ̀gbọ́n, wọ́n gọ̀ bí iṣu. Rárá, bí iṣu kọ́ ni wọ́n gọ̀, bí ẹ̀kọ́ méjì ni. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, ọmọ Yorùbá ẹ bá mi ṣí àìtó yìí. Agbára ti bọ́ lọ́wọ́ àwọn Fúlàní, ilẹ̀ rọ̀, kòtòkó báńkà já, ọ̀rọ̀ ti dójú ẹ̀. À ń lọ àdúró mọ́ títí ìgbà mẹ́ta tún padà. Ó dàbọ̀.